ó ní ṣe ti ẹ̀ lọ ó ní tàpá sí mi ó ní kí kòkòrò nínú ayé náà ṣe tó lọ́wọ́ ká oúnjẹ sọ́fọ́. Al-Fatiha. tí Oluomo mà ní ìwà ìtẹríba lọ́pọ̀lọpọ̀ o ẹ tún wá wo bó ṣe ń tẹríba fún gbogbo àwọn àgbààgbà tó wà lórí ìjókòó níbi ayẹyẹ 1 year remembrance ìyá Pasuma. Ẹ káàbọ̀ sí ìkànnì Digi-Naija Television. Tẹ́ ẹ bá ti subscribe tẹ́lẹ̀ ẹ máa bá wa tẹ subscribe button tí ń bẹ lójú ìwòran yín lábẹ́ fọ́nrán yìí. Ẹ láìkì, ẹ kọ́mẹ̀ǹtì, kẹ̀sì máa share fídíò ìlógúnlógún lọ́gbọ̀lọ́gbọ̀n. Ẹ ṣeun bẹ́ẹ̀ ṣe ń ṣe bẹ́ẹ̀. Tẹ́ ẹ bá wo fọ́nrán ojú ìwòran yín yìí dáadáa, ẹ rí bí àwọn èèyàn ṣe ń ṣe àpọ́nlé Alhaji Musiliu Akínsànyà tí ọ̀pọ̀ mọ̀ sí MC Oluomo. Yorùbá ní ìwà báyìí lọ́ba àwúre, ẹni bá sì ti ní ìwà tó dáa ó ti lóhun gbogbo. Orí àtọmọdé àtàgbà ní ó mọ súre fún ní gbogbo ìgbà. Ìwà ìtẹríba tí Alhaji Musiliu Akínsànyà MC Oluomo níyì ó ń spíìkì fún wọn gidi láwùjọ ni pẹ̀lú gbogbo rògbòdìyàn tó ń lọ láàrin àwọn ọmọ ẹgbẹ́ onímọ́tò NURTW nípínlẹ̀ Èkó, pàápàá awuyewuye àárín MC Oluomo àti Tafasego lórí ẹni tí yóò di ipò state chairman NURTW mú nípínlẹ̀ Èkó. Síbẹ̀síbẹ̀ ayé sì ń pọ́n MC Oluomo lé. Kódà àáfàá Làbíbù Làgbàjí tó ṣe wáàsí níbi 1 year remembrance ìyá Pasuma ọ̀hún kò kóyàn MC Oluomo kéré rárá o. Ó ṣàpọ́nlé fún MC Oluomo, kódà ó ṣàdúrà fún pẹ̀lú. Ó sì recognize ìwà ìtẹríba àti bọ̀wọ̀ fágbà tí ń bẹ lára MC Oluomo. Ká ṣáà máa ṣe dáadáa. Wọ́n tẹ̀ ń wò lójú ìwòran yín yìí ní ayẹyẹ 1 year remembrance tí Alhaji Alabi Wasiu Pasuma ṣe ní ìrántí ìyá wọn Alhaja Adijatu Kubura tó dolóògbé ní nǹkan bíi ọdún kan sẹ́yìn báyìí. Kọ́lọ́hún ó bá wa tẹ́ màmá sáfẹ́fẹ́ rẹ̀ kó bu èèpẹ̀ burúkú kúrò lójú wọn kó sì mú sàárà yìí bá wọn. Ẹ ṣeun tẹ́ ń darapọ̀ mọ́ ìkànnì Digi-Naija Television. Ẹ má wàá gbàgbé láti máa tẹ subscribe button tí ń bẹ ní ojú ìwòran yín. Ẹ láìkì, ẹ kọ́mẹ̀ntì, kẹ́sì máa share fídíò ìlógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n. Ẹ ṣeun púpọ̀ tẹ́ ń darapọ̀ mọ́ wa ní gbogbo ìgbà.